Aláyé ti kọjá lẹ́gbẹ̀ẹ́ ìlànà ìgbà jáde. Wọ́n ti dé o. Aláyé ti gbà báyìí sẹ́ẹ̀. Wọ́n ti gbà báyìí. Wọ́n ti gbà báyìí lọ́gbọ̀n jáde. Àwọn Ẹni sójà rẹ̀. wọlé. Ó yẹ nìkó. Kọ́ọ̀tù gbogbo mi ní láìpù kan ṣe. Mi ní láìpù ṣe. Láìpẹ́ lè ti lọ díẹ̀. Ẹgbẹ́ ń pọ̀ sí. Ó kàn ń kọ́ọ̀tù. Èmi tẹ̀ ṣe landscape. Irọ́ pẹ̀lẹ́ yóò gba landscape ni. Tọ́ọ̀nẹ̀. Kò gba landscape sẹ̀. Bẹ́ẹ̀ gbé dáńdá. Ó lọ, èwo ló fi wọlé. Koikimedia náà mo wọlé sí. Ṣé kó máa lọ báyìí àbí? Ó ń lọ báyìí, ó ti ń lọ báyìí, ó ti wà láìpù báyìí. Koikimedia bring the word closer to your doorstep. Koikimedia bring the word closer to your doorstep. Today is July 22, 2025. A wà ní ìlú Ọ̀yọ́ láti wá sọ̀rọ̀ nípa ààbò ilẹ̀ Yorùbá. Ó ní àwa ọmọ Yorùbá, ó ní àwa fún. Báwo ni ìjínigbé ti fẹ́ dáwọ́ dúró nílẹ̀ Yorùbá? Koikimedia bring the word closer to your doorstep. Báyìí ló ṣe lọ nílùú Ọ̀yọ́ sí àyẹ̀ Igbóòṣà. Ìbílẹ̀ tí máa yà wọlé. Koikimedia bring the word closer to your doorstep. Today, July 22, 2025. July 22, 2025. Ìlú Ọ̀yọ́ la wà. Máa gbára rẹ̀. Koikimedia bring the word closer to your doorstep. Koikimedia bring the word closer to your doorstep. Bó ṣe ń lọ ní ìlú Ọ̀yọ́. Ẹ máa bá wa share. Kó délé kó dóko, ẹ bá wa share. Koikimedia bring the word closer to your doorstep. Koikimedia bring the word closer to your doorstep.
bọ́lẹ̀ báyìí. Fẹ́rẹ̀ sọ. Koikimedia bring you closer to your doorstep. Koikimedia bring you closer to your doorstep. Bí ó ṣe ń lọ nílùú Ọ̀yọ́. Koikimedia bring you closer to your doorstep. Fẹ́rẹ̀ sọ. Ògo Adúláwọ̀, ògo Áfíríkà, wọ́n á dá mọ̀. Koikimedia bring you closer to your doorstep. Today is July 22, 2025. Today is July 22, 2025. Kálukú jáde síta láti wá wo ọmọ ológo sí àyín ẹ̀. Ẹgbẹ́ ẹjọ́ bá mi. Koikimedia bring you closer to your doorstep. Ikosha. What was it? Koikimedia bring you closer to your doorstep. Koikimedia bring you closer to your doorstep. Ẹ bá share, ẹ bá like, ẹ bá share. Ẹ pín kó kálé kó kákó. Ẹ gbẹ́sẹ̀.
Koikimedia bring the world closer to your doorstep. Koikimedia bring the world closer to your doorstep. Today is July 22, 2025. See and hear. See and hear. I want your DJ fún. See and hear. Koikimedia bring the world closer to your doorstep. Koikimedia bring the world closer to your doorstep. Today is July 22, 2021. All best. Koikimedia bring the world closer to your doorstep. Koikimedia bring the world closer to your doorstep. Bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́, see and hear. See and hear bí ó ṣe ń lọ nílùú Ọ̀yọ́. Koikimedia bring the world closer to your doorstep. Koikimedia bring the world closer to your doorstep. Omeyo, okay, play welcome. Ali. Koikimedia bring the world closer to your doorstep. Koikimedia bring the world closer to your doorstep. God bless Yoruba land. Say God bless Yoruba land. Koikimedia bring the world closer to your doorstep. Bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́. Bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́. Sí à ń yẹ àwọn tó dúró tán fún ògo ilẹ̀ Yorùbá wọn dá mọ̀. Koikimedia bring the world closer to your doorstep. Òní ní July 22, 2025.
Koikimedia bring you closer to your doorstep. Koikimedia bring the work closer to your doorstep. See my boss. Koikimedia bring the work closer to your doorstep. See and hear. Today is July 22, 2025. See and hear. Bó ṣe lọ nílùú Ọ̀yọ́. Koikimedia bring the work closer to your doorstep. Baba, era sir. Yes sir. Koikimedia bring the work closer to your doorstep. Koikimedia bring the work closer to your doorstep. Today is July 22, 2025. Bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́ fún ètò ààbò ilẹ̀ Yorùbá. If you don't know, lọ́mọ.
Koikimedia brings what closer to your doorstep. Koikimedia bring the world closer to your doorstep. Share, ẹ jẹ́ kó lọ fà, ẹ jẹ́ kó lọ fà. Bẹ́ẹ̀ni tó wà nílé tó máa mọ bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́. Ṣó ti yé, ẹ jẹ́ kó lọ fà. Bẹ́ẹ̀ni tó wà nílé tó máa mọ bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́. Koikimedia bring the world closer to your doorstep. Koikimedia bring work closer to your doorstep. Báyìí ló ṣe lọ nílùú Ọ̀yọ́. Òní ní 22 oṣù keje ọdún 2025. Ẹ bá a ṣe ẹ̀ fún ètò ààbò ilẹ̀ Yorùbá. Fún ètò ààbò ilẹ̀ Yorùbá. Koikimedia bring the work closer to your doorstep. Bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́ sí àyè ẹ̀. Ẹ bá wa ṣe ẹ kí ẹni tó wà nílé kó mọ bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́. Ìdí Ọ̀yọ́ state ìlú Ọ̀yọ́ la wà ní pálásì bàbá wa Alafin sí ayé ẹ̀. Koikimedia bring the work closer to your doorstep.
Koikimedia bring the work closer to your doorstep. àti ìjòyè àti ẹgbẹ́gbẹ́ tí ò bá wà ní ilẹ̀ Oòduà gbogbo àti abátijọ́ mọ ọkọ̀ tó ń gbé yẹ̀sì ilẹ̀ Yorùbá mú lọ́kàn wa àwa là ń pè láti pínpín pínpín wípé ẹ̀jẹ̀ jẹ́ kí ètò ààbò ilẹ̀ Yorùbá kó ṣe dáadáa. Ẹ ṣe gan nítorí pé kí nìyí tí mo fi béèrè ìbéèrè a rí pé ẹ̀ ń fún ara yín ẹ jẹ́ ìkan lára àwọn tó yẹ pé àkọ́dá ẹ̀dá ni ẹ jẹ́ tí ẹ̀dẹ̀ wà ní ìjàgbara wá ní ìmọ̀ràn tí ẹ ní fún àwọn tó jẹ́ akẹgbẹ́ yín tó kù ní gbogbo tí wọ́n ti darapọ̀ mọ́ ìjàgbara àti àwọn ọ̀dọ́ kan tí wọ́n jẹ́ ṣe ẹni tó gbé bóyá ibi kan ń dùn àtọ́ jẹ́ ọ̀dọ́ tó wà tó wà. Koikimedia bring the work closer to your doorstep. Yeah, man. Koikimedia bring the work closer to your doorstep. Today is February 22, 2025. Bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́ fún ètò ààbò ilẹ̀ Yorùbá. Koikimedia bring the work closer to your doorstep. Ire wọn tó bẹ́ẹ̀. Koikimedia bring the work closer to your doorstep. Ẹ ti rí pé àwọn èèyàn wọ́n tú jáde fún ètò ààbò ilẹ̀ Yorùbá. Báwo ni ìpànìyàn nílẹ̀ Yorùbá báwo ló ṣe fẹ́ dópin? We want security for Yoruba land. A fẹ́ kọ́mọdé lè lóko kó lọ kó bọ̀ kí àgbà lè lọ kó má sí nǹkan kan tó máa disturb wọn. Báwo ni ètò ààbò ilẹ̀ Yorùbá? Koikimedia bring the world closer to your doorstep. Koikimedia bring the world closer to your doorstep. Bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́. Báwo ni ètò ààbò ilẹ̀ Yorùbá? A fẹ́ ajínigbé nílẹ̀ Yorùbá mọ́. Ẹ ti rí. Ṣé ẹ̀yin báwo ni ẹ ṣe rí? Kí ni nǹkan tẹ́ rí sí nǹkan tó ń lọ yìí? Fẹ́tò ààbò ilẹ̀ Yorùbá báwo lẹ ṣe rí sí? Inú mi dùn gan. Mo tún pé Làmídì kú ọwọ́ adé tí wọ́n bò yẹ ọba ni ẹni tó lọ fi jẹ ni ẹni tó lọ fún wa ni Alafin. Ìta àwa wá fún ni pé báwo ni security ilẹ̀ Yorùbá bó ṣe máa dúró kí àwọn olórí wa nílẹ̀ Yorùbá kí wọ́n dìde fẹ́tò ààbò ilẹ̀ Yorùbá kí a fẹ́ kí ọmọ kékeré lè máa lóko kó bọ́ láyọ̀ kí àgbà jáde kó bọ́ láyọ̀ nǹkan tí a jáde fún nìyẹn fún ètò ààbò kí ilẹ̀ Yorùbá lè rọrùn torí ọjọ́ ọ̀la
àwọn ọmọ wa torí ọjọ́ ọ̀la àwa ọ̀dọ́ torí ọjọ́ ọ̀la àwa àgbàlagbà. adúpẹ́ fún ọlọ́run ọba nígbà náà tó fún ọba tó sí bídà ní ẹ̀mí ẹ̀dún rẹ̀ fún wa náà ẹ̀dún náà yíyá ni iṣẹ́ tó rẹ̀ Olódùmarè tó dá wa kó bá wa fún un sí torí òun gẹ́gẹ́ fún wa rẹ̀ ọ̀fẹ́ kí ọ̀yọ́ yí báṣubàṣu. bàbá mi ìbéèrè tí máa fẹ́ béèrè lọ́wọ́ yín ṣé ẹ̀yin faramọ́ kí ilẹ̀ Yorùbá ó rọrùn àbí bó ni ẹ ti fẹ́ kó rí. kí ọba rọrùn ló wà wáyé. kí ọba rọrùn ló wà wáyé àìlọ́fin wáyé. kí ilẹ̀ Yorùbá ó rọrùn. àìlọ́fin wáyé. mo á gbà ládùúgbà ìgbà tí ilẹ̀ Yorùbá ó bá rọrùn wọn ni fi ń ṣàwátì. Koikimedia bring the world closer to your doorstep. bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́. Today is February 22. July 22, mistake. July 22, 2025. July 22, 2025. Ẹ ti rí ẹ rí pé àwọn èèyàn jáde kílẹ̀ Yorùbá ó lè rọrùn. Àwọn èèyàn jáde fún ètò ààbò ilẹ̀ Yorùbá. Ètò ààbò ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. We cannot going back. A ò fẹ́ ajínigbé nílẹ̀ wa mọ́. A ò fẹ́ ìpànìyàn nílẹ̀ wa mọ́. A fẹ́ kí ilẹ̀ Yorùbá kó rọrùn. Kó rọrùn fọ́mọdé, kó rọrùn fàgbà. Sí à ń yẹ. Ẹ bá a share, ẹ bá a share, ẹ bá a share. Kí ẹni tó wà nílé kó mọ bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́. Koikimedia bring the world closer to your doorstep. Ẹ share. Àyè wà láti sọ èròǹgbà yín ní abẹ́ comment. Save for Yoruba land. You cannot going back. Koikimedia bring the world closer to your doorstep. Bàbá ń gbọ́, bàbá ń kí àṣẹ o. Koikimedia bring the world closer to your doorstep. Ẹ bá wa share, ẹ bá wa pín. Ẹ bá wa share, ẹ jẹ́ kó lọ fà. We want security of Yoruba land. We want security of Yoruba land. Báwo ni ètò ààbò fún ilẹ̀ Yorùbá? Koikimedia bring the world closer to your doorstep. Koikimedia bring the world closer to your doorstep. Today is July 22, 2025. A fẹ́ ètò ààbò nílẹ̀ Yorùbá. Báwo ni ètò ààbò ní ilẹ̀ Yorùbá? Koikimedia bring the world closer to your doorstep. Koikimedia bring the world closer to your doorstep.
Koikimedia bring the world closer to your doorstep. A fẹ́ ètò ààbò ní ilẹ̀ Yorùbá. We want security of Yoruba land. We want security of Yoruba land. All say God bless Yoruba land. Ìrọ̀rùn fúnlẹ̀ Yorùbá la fẹ́. Ìrọ̀rùn fún ilẹ̀ Yorùbá òun la fẹ́. All say God bless Yoruba land. Báwo ni ìrọ̀rùn fúnlẹ̀ Yorùbá? We want security for Yoruba land. A fẹ́ ètò ààbò ní ilẹ̀ Yorùbá. Bó ṣe lọ nílùú Ọ̀yọ́. We want security of Yoruba land. Ètò ààbò fún ilẹ̀ Yorùbá. Yes, sir. We want security of Yoruba land. A fẹ́ ìrọ̀rùn ní ilẹ̀ Yorùbá. Koikimedia bring the world closer to your doorstep. Koikimedia bring the world closer to your doorstep. Ẹ jí ẹ má sùn. Báwo ni ètò ààbò ní ilẹ̀ Yorùbá? A fẹ́ ètò ààbò tó péye ní ilẹ̀ Yorùbá. Stand for your ọjọ́ ọ̀la. Stand for your ọjọ́ ọ̀la. Share it. Share it. Abeg. Adigun Sunday. God bless Yoruba land. Mi ní wá yín tì. Yoruba land no going back for freedom. Baba. We want security of Yoruba land. Ètò ààbò tó péye nílẹ̀ Yorùbá. Ìrọ̀rùn fún ilẹ̀ Yorùbá. We want security of Yoruba land. A fẹ́ ètò ààbò ní ilẹ̀ Yorùbá.
ìrọ̀rùn la wá fẹ́ nílẹ̀ Yorùbá o. ìrọ̀rùn la fẹ́. Bodija. Báwo ni ètò ààbò ṣe fẹ́ dára nílẹ̀ Yorùbá? Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ dìde o. Gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́mẹ̀ntì gbogbo yín la kí. A ní wá yín tì. Ìgbà tílẹ̀ Yorùbá ò bá dáa wọn ní fi yín ṣàwátì. Ẹ lè kọ́mẹ̀ntì, ẹ lè sọ èròǹgbà ọkàn yín. Safe of Yoruba land, we cannot going back. Ẹ jí ẹ má sùn. A ò fẹ́ ajínigbé nílẹ̀ Yorùbá mọ́ o. Àwa ò fẹ́ ajínigbé nílẹ̀ Yorùbá mọ́ o. We want ètò ààbò ní ilẹ̀ Yorùbá. Ètò ààbò nílẹ̀ Yorùbá tó péye pátá. Koikimedia bring the world closer to your doorstep. 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 Èmi gan like yín kó ń bẹ̀ wọn tó bẹ́ẹ̀ Yorùbá land gan wà ṣe ti gbọ́ báyìí. You dey see it. See it. Àwọn ògo ilẹ̀ Yorùbá lẹ́ ń gbóhùn wọn yẹn o.
mọ̀ pé bàbá kò kéré o. Bàbá kò kéré o. Àwọn kì í ṣe kàkí dáàsì pé àbí kò ní. Yorùbá land wà ní wáyé tì láṣẹ Ọlọ́run. Koikimedia bring the world closer to your doorstep. Koikimedia bring the world closer to your doorstep. Ẹ bá share. Ẹ jẹ́ kán mọ̀ bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́. A wá sí ìlú Ọ̀yọ́ fún ètò ààbò ilẹ̀ Yorùbá kí àwọn bàbá wa kí wọ́n dìde fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn, kí wọ́n má fọwọ́ lẹ́rán. Ọjọ́ ọ̀la ló ṣe pàtàkì, kí wọ́n má jẹ́ kílẹ̀ Yorùbá ó parun. Ilẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ parun. Ẹ má jẹ́ kí wọ́n fi scope gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ wa. Koikimedia bring the world closer to your doorstep. Today is July 22, 2025. A wà nílùú Ọ̀yọ́ lọ́dọ̀ bàbá wa Alafin ti ìlú Ọ̀yọ́. Ṣó ń gbọ́? Má balẹ̀ Yorùbá jẹ́ fún wa. Ṣó ń gbọ́? Ilẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ bàjẹ́, ó bàjẹ́ tì. Ẹni tí ò ní dàn làwọn aráyé wọ̀, tó wá lẹ́sùn méjì lámì láyé. Káyọ̀wù wá bí ẹni tí ò ní rọrùn, bí ẹni máa kúlẹ̀ lánì ẹ má jẹ̀yẹ. Torí náà kéèkì tútù kan tèwétèwé. Ṣàròdà ìgbẹ́rì tó mọ̀ àwọn lọ. Ilẹ̀ tó máa mọ́ ọ̀la kò sẹ́ni tó lè sọ. Torọ́ lọ́hùn ló mọ̀, ìyẹ̀wò ìgbélé kù. We want security of Yoruba land. A fẹ́ ètò ààbò ní ilẹ̀ Yorùbá. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ dìde o. Àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ dìde o. Stand up for save of Yoruba land. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ dìde torí ọjọ́ ọ̀la o. Gbogbo ẹ̀yin àgbààgbà bàbá wa tá a bá láyé ẹ dìde nílẹ̀ Yorùbá nítorí ọjọ́ ọ̀la àti àdì. Ọ̀rọ̀ ayé. Àwọn ọmọ yín lẹ́jọ́ lórílẹ̀ lórí o. Nílẹ̀ àgbàgbà ní ilé tó pè ní ẹ̀ka sílẹ̀ Yorùbá. Àgbàlagbà ni àwọn ọmọ yín ilẹ̀ ti di àgbàlagbà ló lórí ẹ̀ǹdé. Àwọn ọmọ yín lẹ́jọ́ lórílẹ̀ lórí o. Bí àwọn èwe ilẹ̀ jẹ lórílẹ̀ lórí ẹ̀ǹdé. Tí ó bá sílẹ̀ Yorùbá, kò sẹ́ńtẹ́ fẹ́ jọ lórílẹ̀ lórí o. Tí ó bá sílẹ̀ Yorùbá, tàlẹ́ fẹ́ jẹ lórílẹ̀ lórí ẹ̀ǹdé.
a fẹ́ ètò ààbò fún ilẹ̀ Yorùbá pátá. Ìpínlẹ̀ Yorùbá afẹ́tò ààbò fún ìlọ́tí lọ́dọ̀ ní èmi ẹ̀ ọ̀nà ìbàjẹ́ afẹ́tò ààbò fún ilẹ̀ Yorùbá. Báyìí ló ṣe ń lọ nílùú Ọ̀yọ́. A wà nínú Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ yìí. Tá a bá kúrò ní àyè à ń lọ sóko náà sọ. Tá a bá kúrò lóko náà sọ à ń lọ sí Sẹ́yìn. Ìbàdàn láti dé àyè ayé àgbàgbà ẹ̀ǹdè. Stand of Yorùbá land. Ẹ jẹ́ dìde ká dúró lórí Yorùbá láàdì kò jù báyìí lọ. Ẹ̀yin àgbàgbà ẹgbà wá. Ọ̀dàrú wa mẹ́tì ọmọ méjì ìwúrí lójú ọ̀rọ̀ kéèkì ọ̀sẹ̀ tó yẹ. Ẹ bá wa ṣí ẹ bá wa ṣí ẹ dákun ẹ jọ̀ọ́. Àwọn ẹ̀yẹ wa ẹ já dìde. Ẹ̀yin adarí ilẹ̀ Yorùbá tí ò bá sílẹ̀ Yorùbá kò sí tẹ́ fẹ́ jó lórí lé lórí o. Ìmọ́lẹ̀ ti dé. Ìmọ́lẹ̀ ní ilẹ̀ Yorùbá nínú àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá. Aṣíwájú ilẹ̀ Yorùbá ìmọ́lẹ̀. Sí àríyẹ. Ògbómọ̀ṣọ́lá ìmọ́lẹ̀. Ẹ wo àwọn ògo ilẹ̀ Yorùbá. Yàrá ilé ẹgbẹ́ ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀. Láyà àwọn oṣù ẹ̀fọ́. Ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ ní gbogbo ìmọ́lẹ̀. No going back. We want to show security of Yoruba land.
ẹ bá wa share, ẹ bá wa share. Ẹ jẹ́ kó lọ fà. Ètò ààbò fúnlẹ̀ Yorùbá ló jẹ wá lógún o. Koikimedia bring the world closer to your doorstep. Koikimedia bring the world closer to your doorstep. We want good life for Yoruba land. Sunday Adeyemo Igboho is here. Ṣé o dá mọ̀? Ògo Adúláwọ̀. We want security for Yoruba land. Ètò ààbò fún ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. Mi ní wáyé tí bàbá mi Ọládélé, I see you. Bó ṣe ń lọ nílùú Ọ̀yọ́ òní ní July 22, 2025. Báwo ló ṣe lù sẹ́mi ẹ̀ sí òbí ẹ̀ lọ ṣò máa rí opportunity lù sẹ́mi ẹ̀ dá o. Ètò ààbò fún ilẹ̀ Yorùbá. Where is the palace? See the palace. Ṣé o ti ń rí? Ó wà pa, no more Fulani of Yoruba land. I see you. Palace lele. Palace. New palace fún Alafin. Alafin tìlú Ọ̀yọ́. Tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ sí àyè. Security for Yoruba land. Share. A fẹ́ ètò ààbò ní ilẹ̀ Yorùbá.
Koikimedia bring the world closer to your doorstep. We want security for Yoruba land. Báwo la ṣe ṣẹ̀yìn sí fún adìyẹ òwú ẹ̀ ní ṣẹ̀máàlú opportunity ní ṣẹ̀mí ẹ̀dá. Ẹsẹ̀ nínú sí Olúwa wọ́n ń dà mọ́ ní. Alaye, apa moju ini inside Burida? Ajo sirali. Mbọ. A máa yà yín kó lè bá àdá náà lẹ́wà fún Ọlọ́run lè bèbí pa yín kódà Ọlọ́run lè fara níyín gan. Kílẹ̀ Yorùbá lè bá àdá náà ni. We want security for Yoruba land. Ajé àwọn tí wọ́n mọ̀ kán máa yín múnú ilé. Ṣé ẹ ti gbọ́ báyìí? Ọlọ́run ló dá wa pẹ̀lú èdè wa. Ọlọ́run tí ó dá wa pẹ̀lú èdè wa ó ti mọ̀ pé orílẹ̀-èdè ló dá wa. Ṣé ẹ ń gbọ́? Good. Ṣé ẹ ń gbọ́? Ṣé ẹ ti ń gbọ́? Kó o jí kó o má sùn ìwọ tó bá ń gbọ́. Kí ni wọ́n ń pè ní plus nílẹ̀ Yorùbá? Àmì ropọ̀. Kí ni wọ́n ń pè ní minus nílẹ̀ Yorùbá? Àmì yọkúrò. Ó dámọ̀. Kí ni wọ́n ń pè ní divide? Kán divide nǹkan nílẹ̀ Yorùbá? Àmì pínpín. Pínpín. So mọ̀ pé Ọlọ́run tó dá ilẹ̀ Yorùbá ó ṣe kí ni ó mọ bó ṣe ń lọ, ó mọ nǹkan tó dá wa fún. Tó ń gbọ́. Lẹ́yìn tó jẹ́ tí àwọn bàbá wa lò tẹ́lẹ̀ àwọn ìbò tó ń gbé lẹ́yìn tí wọ́n rí káàkiri yẹn. Lẹ́yìn kápẹ́ Oya ṣé ń gbọ́? Ṣé ń gbọ́? Ṣó ń gbọ́? Di fa ti ẹ ọ lọ wu u mi ni i ku re. Àríwá yín sí bàbá wa. Ṣé kí di yé pẹ́ lọ bẹ̀rẹ̀ this only speaking alphabet throughout the world. Àríwá yín sí. Ó ní ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ mẹ́rin ló sọ ní alphabet yìí ọ̀rọ̀ ọjọ́ mi ni wọ́n kọ́ nígbà ọmọ yẹn kọ́ Tó gbọ́. gbogbo yín kan lè bá àmọ́ ń pa ẹ̀. Wọ́n máa sọ wípé English èdè ìlú òòlù ló ń kọ́ ọmọ rẹ. Ajé tọ́mọ rẹ ò bá gbọ́ èdè rẹ tó kò lè mọ bó ṣe ń lọ nílẹ̀ tọ́lọ́run dá ẹ sí. Àníwá yín tí àbá o bàtílẹ̀ Yorùbá bá da wọn ni fi ń ṣàwátì o.
ẹ wo. Báwo bá mọ́tò lọ ẹ bá dé jọ́kùn yẹn tó lọ ọ̀nà kìíní yẹn kásá yẹn wà mọ́tò yẹn wà lápá báyìí wà lápá báyìí tó síréètì báyìí ìdájọ́ lọ náà. Nọ́mbà tó wáyé tó ó ti ní ìlọ́wọ́ ẹ̀ kò dúrọ́pù. Fọ́njá wálé ọbẹ̀ mi ni wáyé sí. Ojú wọlé àbí. Àbáyé lè àwọn àgbàánu. Ìkìlànú. Where you dey? Where you dey? Show us Igbo he dey inside palace with Alafin. You hear? Show us Igbo. Kò need. Láti jẹ́ pé ìgbà tí wọ́n dé orí àpèrè tiwọn kó tù wá lára ní ilẹ̀ Yorùbá, kí ilẹ̀ Yorùbá kó rójú, kí ilẹ̀ Yorùbá kó ráyè. Mo wá fi àkókò yìí mo wá fi ń kí bàbá mi Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè fún iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe ní ilẹ̀ Yorùbá. Mo wá fi àkókò yìí náà mo tún fi ń kí bàbá mi Májàsọ́lá Ìgbòho Òòṣà, owó bàbá Dámì, ẹkùn ọkọ̀ rọ́pò, ọkọ̀ Fúlàní. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi pe orúkọ wọn. Mo kí bàbá yìí pé wọ́n kú iṣẹ́, wọ́n kú akínṣe. Ẹni tí ò bá mọyì ẹni, ẹni tí ò bá mọ ni kò lè mọyì ẹni. Àwa mọ ìtumọ̀ iṣẹ́ rírì iṣẹ́ tí bàbá ń ṣe, nítorí pé kí ni nǹkan tí bàbá yìí wà fún ni pé kí ilẹ̀ Yorùbá kó má bàjẹ́. Bọ̀ kò yé mi bí ó jẹ́ pé kò ṣe yí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, nítorí pé kí ni ibi tó ń lọ ni wípé ẹ má pa ìran mi mọ́. Ẹ má pa ìran mi mọ́ yẹn lásán,
ó yẹ kí ọmọ Yorùbá kí wọ́n dìde sí bàbá yìí ni èmi ò dẹ̀ wá mọ nǹkan tí bàbá yìí ṣe nítorí pé kí ni àwọn ọmọ Fúlàní tó ń dáràn wọn ò lé wọn káàkiri wọn ò mú wọn wọn ò ṣe kankan fún wọn bàbá Májàsọ́lá Ìgbòho Òòṣà àti bàbá mi Pọfẹ́sọ̀ Bánjí Akíntóyè wọ́n ní ẹ má pa ìran mi mọ́ a lè lajú wá sílẹ̀ kán máa pa ọmọ Yorùbá nítorí pé kí ni ọmọ Yorùbá jẹ àwa lógún nítorí pé kí ni ilẹ̀ tó sàn fún wàrà àti oyin ni kò yẹ kí ọmọ Yorùbá kankan kó máa lọ sí ìlú àjòjì mọ́ láti máa lọ ṣe ẹrú à ń fi owó wọ ọkọ̀ lọ ṣe ẹrú ẹlẹ́ẹ̀kejì ni tí wọ́n ti kó àwọn bàbá ńlá wa ní ẹrú lákọ̀ọ́kọ́ àwa kan tí wọ́n fi owó ra owó iyebíye lọ síbẹ̀ láti lọ ṣe ẹrú ẹlẹ́ẹ̀kejì nǹkan tá à ń kọ́ ní fún ọmọ Yorùbá pé àfẹ́ kó ṣẹlẹ̀ mọ́ nítorí pé a ní ọrọ̀ ní ilẹ̀ Yorùbá a ní ọrọ̀ ní ilẹ̀ Yorùbá fún gbogbo ọmọ Yorùbá nítorí ọmọ aládé ni wá a kì í ṣe olòṣì ṣùgbọ́n torí pé kí ni àwọn arógo ṣáájú ológo tí wọ́n ti rí ògo ilẹ̀ Yorùbá òní wọ́n mú Yorùbá dání Ọlọ́run á jẹ́ ìgbàgbára lọ́wọ́ wọn nítorí pé kí ni ọmọ Yorùbá kan kò yẹ kó ṣẹrú mọ́ a ní ọrọ̀ ìdí nìyí tí Májàsọ́lá Ìgbòho Òòṣà fi jáde mo wá bẹ̀ gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹni tí ò bá mọ̀ tẹ́lẹ̀ kó lọ mọ̀ tẹ́lẹ̀ Májàsọ́lá kì í ṣe olòṣì kò dẹ̀ kí n ṣe ẹni tí ò rí jẹ ṣùgbọ́n torí mẹ̀kúnnù ni ọmọkùnrin ní bàbá wa ló dúró lé lórí ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ̀pọ́ọ̀tì bàbá Májàsọ́lá Ìgbòho Òòṣà owó bàbá dání ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ̀pọ́ọ̀tì wọn bàbá yóò ní kankan lẹ́mìí kọ̀sí tí mo kàn mọ̀ ní pé kò sí bí orí ṣe máa wà tí kò ní mì lọ́rùn kò sí bí àwọn ènìyàn yóò ṣe wà tí ò ní mì ọ̀tá gbogbo ọ̀tá tí Májàsọ́lá Ìgbòho Òòṣà bá ní àti bàbá mi Pọfẹ́sọ̀ Bánjí Akíntóyè àti gbogbo ẹni tó dúró nílẹ̀ Yorùbá. Mr. Fred! Kai. Sí Igbo, ìwọ́n tó ló bẹ́ rí Igbo sí àríyẹ. Ilé sí à. Koikimedia bring the people out here. Koikimedia bring the work closer to your doorstep. See and hear. Sunday Adeyemo Igboho Òòṣà. We dey with Yoruba land. Then say Yoruba land. Baba Igboho ni Yoruba máa safe láṣẹ Èdùmàrè. See and hear. Koikimedia bring the work closer to your doorstep. Ìlú Ọ̀yọ́ la wà. Ẹ máa. Baba yìí ti ń mú. C'est bon.
mọ́tò ọlọ́pàá lẹ́lọ́gùn ọlọ́pàá mọ̀ bẹ́ẹ̀ dá mọ́tò yẹn gbé wá mọ̀ ni. Agbára. Esa, èmi ti lọ ní mọ́tò, mo ti lọ sí mọ́tò báyìí, ní mọ́tò mo ń lọ. We want security for Yoruba land. Ìrọ̀rùn la fẹ́ fúnlẹ̀ Yorùbá. Wà níbi ọkọ̀ wọ́n ti lọ sí mọ́tò báyìí wọ́n ti lọ sí mọ́tò. ẹnìkan ló wá náà ló kọ́kọ́ fẹ́ ó dẹ̀ gba tẹ́ǹsì bàbá ti jáde. Okay. Over, where you dey? Níbi tí wọ́n tó wá ní bọ́ọ̀sì yẹn wà yẹ kó wà báyìí. Ó ti agbára tó wà. Oya, ẹgbà. Èmi wà níbi tí mọ́tò wà, mo wà níbi káńtà yẹn bẹ́ẹ̀ mo wà báyìí ṣe gbọ́ over I'm here me I'm here. Me I'm here ẹ ra mà. Máyọ̀wá. Ṣé gbọ́? Tẹ́ bá ń gbọ́ mi ẹ bá mi sọ̀rọ̀ ẹ jọ̀ọ́, tẹ́ bá ń gbọ́ mi ẹ bá mi sọ̀rọ̀. Ní lọ píkì àwọn yòókù àǹtí mi. Ẹ wà ń bẹ̀.
Koikimedia bring the world closer to your doorstep. Over. Where you dey now? Where you dey? Where you dey? Ibo lẹ wà. Ibo lẹ wà now? Where you dey now? Ibo lẹ wà now? Hello. Ibo lẹ wà? Ṣé o mọ́tò yẹn? Bóyá ti máa dá sáré sí bíbá. Really, then we know na sa dito ni. Bom ti tán. Bàbá ti jáde. Wọ́n dàgbọ́n ní bá mọ́tò kejì lọ. Wọ́n ní bá mọ́tò. Jákèlè dúró sí dọ́kṣọ̀n. Jákè ń cut life yìí. Ẹ máa bá wa ká lọ.